lẹ́yìn ọdún méjì Tinubu gbéjọba fún Julius Maada. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti gbé ipò alága àjọ àwọn orílẹ̀-èdè tó wà nínú ECOWAS fún ààrẹ orílẹ̀-èdè Sierra Leone Julius Maada. Níbi ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́rin àjọ náà tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Sunday tó kọjá ní ààrẹ ti gbéjọba kalẹ̀ lẹ́yìn tó ti ṣe alága wọn fún ọdún méjì. Nígbà tó ń fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé pé onírúurú ìpèníjà ni ààrẹ dojúkọ láàrin ọdún méjì tó fi ṣe alága àjọ náà. Lára rẹ̀ ni ìdìtẹ̀gbàjọba káàkiri àti wàhálà ètò òṣèlú. Ó ní ìrètí wà pé ààrẹ Báyọ̀ náà yóò sa ipá tirẹ̀ láti darí àjọ ECOWAS láàrin wàhálà ètò ààbò, ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ àti ìpèníjà tó dé bá ìjọba tiwantiwa báyìí. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ ṣèpàdé ọlọ́jọ́ méjì lórí bí okùn ìbáṣepọ̀ okòwò yóò ṣe le sí i láàrin àwọn orílẹ̀-èdè tó wà ní ìwọ̀ oòrùn Áfíríkà tí wọn yóò sì jọ máa dókòwò láàrin ara wọn. Lára àwọn adarí orílẹ̀-èdè tó wà níbi ìpàdé náà ni ti Ghana, Liberia, Senegal, Benin, Togo, Gambia, Guinea-Bissau àti Sierra Leone. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ Tinubu sọ pé onírúurú nǹkan àlùmọ́ọ́nì pẹ̀lú àwọn ọ̀dọ́ ọlọ́pọlọ pípé tí wọ́n wà lórílẹ̀-èdè kọ̀ọ̀kan lẹ́kùn náà tó láti mú àyípadà tó dára wá kí wọ́n sì borí ìpèníjà owó yíyá àti ọ̀dá oúnjẹ.